mélòó ni orò àtẹbọ tí wọ́n ń gbé nílùú yín sàràfà tó o ti rí yanjú dépò tó o máa sọ tìlú òlù. dókítà wo ní sẹ́ ń bẹ lára eléyìí lè gúnyàn lábẹ́rẹ́ kan àfẹni tó bá fẹ́ gbọ́jọ́ ọkú. káwọn ọkùnrin ẹ máa lọ mú ìyàwó yín ọ̀rọ̀ tí ò dáa. ọkùnrin wo ni ọmọ pé kóun mú ìyàwó òun ọ̀dà tẹ́lẹ̀ náà. àmọ́ sẹ́yìn tẹ́ ẹ pera yín lòdì sí Ọlọ́run tẹ́lẹ̀ gbẹ́sìn dání sẹ́yìn ló yẹ kẹ́ ẹ máa wí gbogbo jákujàku àwọn lórí social media. ẹ máa mú ìyàwó yín lọ́rọ̀ tá àná Muhammad fi rán yín sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ tí máa ṣẹ̀sìn yín tẹ̀ fi ń gba dókítọ̀ àwọn àwo gan ní fún yín dókítọ̀ ẹ̀yin rádaràda yìí àwọn àwo ní fún yín dókítọ̀ ẹ máa ṣe dáadáa fa ẹ má báyé jẹ́ fa. ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọba Ghandi ń bẹ nílùú yín sàràfà òórí yìí yanjú kọ́ ọ lọ bẹ́ẹ̀nì kínní kọ́ ọ lọ bẹ́ẹ̀nì kejì kọ́ ọ pẹ̀tù sáwọ̀ kọ́ ọ bá wọn sọ̀rọ̀ kọ́ mọ̀ síjà mọ́ láàrin ìlú. àwọn ọ̀rọ̀ kan tó ń lọ lóríṣiríṣi lórí social media nípa àfáà wa Dr. Sarafudeen ni mo bá wá tí wọ́n fi ẹnu àbùkù kan ìlú Ìlọrin pàtàkì jùlọ tó wá rọ̀ papọ̀ mọ́ ọ̀rọ̀ ìran Àfọ̀njá tí ó sì jọ ara wọn. àkọ́kọ́ ni wípé nínú ẹ̀sìn tábà wá rí ọmọ àbí bàbá àbí ìlú tí ó sọ̀rọ̀ lérí ẹ̀sìn tí ó wà lóhun ju ìlú Ìlọrin lọ ìlú Ṣéwà Álímì Ìlọrin Àfọ̀njá kò yẹ kó j'Ógbómọ̀ṣọ́ kò yẹ kó j'Ógbómọ̀ṣọ́ kí ló dé aya alukurani ti tán nínú tírà ni abadisa anna Muhammad lọ́tán sallallahu alayhi wa sallam tí ó fi já sí wípé ìmá fẹ́nu àbùkù kan lú onílùú ní ọkàn wọ́n sì pè yín dókítọ̀ wọ́n lè gba dókítọ̀ kí ló dé ẹ gba dókítọ̀ nínú ẹ̀sìn ẹ wá fi dókítọ̀ yín ẹ fi ń gún ìlú òǹlú lábẹ́rẹ́ kábẹ́rẹ́ Dr. Saraf àmọ́ n ò rí yín bá wí nítorí wípé ó ṣeéṣe kó ṣe pé omi ẹ̀yìn eégún tẹ́ máa gbé nílùú yín àbí omi ẹ̀yìn àwọn òòṣà tẹ́ máa sìn tẹ́ mọ̀ pé kò ní tán lára ọmọ ọba kọ́mọ̀kù dánsákì bàbá rẹ̀ yìí tó jàjà lóhun kéwú nínú yín náà àbọ̀gba pásítọ̀ èyí tí ẹ fi bẹ̀rẹ̀ ìpìlẹ̀ yín tí ọ̀tán lu yín dòní tó ṣe pé jojoojúmọ́ lẹ̀ máa ṣe kò ní tán lára yín èyàn ní gbégún kọ́ mọ́ mutí ẹ̀ tún wá mutí nínú ẹ̀sìn Islam náà ni torí gbogbo ọ̀rọ̀ àlùbànsá ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ jákujàku ọ̀rọ̀ tó lè balẹ̀ jẹ́ tó lè bọ̀nà jẹ́ tó lè bẹ̀sìn jẹ́ ní máa jáde lẹ́nu yín bíi kẹ́ ẹ máa ní káwọn ọkùnrin ẹ máa lọ mú ìyàwó yín ọ̀rọ̀ tí ò da ọkùnrin wo ni ọmọ pé kóun mú ìyàwó òun ọ̀dà tẹ́lẹ̀ náà àmọ́ sẹ́yìn tẹ́ ẹ pera yín lòdì sí Ọlọ́run tẹ́lẹ̀ gbẹ́sìn dání sẹ́yìn ló yẹ kẹ́ ẹ máa wí gbogbo jákujàku àwọn lórí social media. ẹ máa mú ìyàwó yín lọ́rọ̀ tá àná Muhammad fi rán yín sallallahu alayhi wa sallam. káwọn ọkùnrin ẹ máa lọ mú ìyàwó yín ọ̀rọ̀ tí ò dáa ọkùnrin wo ni ọmọ pé kóun mú ìyàwó òun ọ̀dà tẹ́lẹ̀ náà àmọ́ sẹ́yìn tẹ́ ẹ pera yín lòdì sí Ọlọ́run tẹ́lẹ̀ gbẹ́sìn dání sẹ́yìn ló yẹ kẹ́ ẹ máa wí gbogbo jákujàku àwọn lórí social media. ẹ máa mú ìyàwó yín lọ́rọ̀ tá àná Muhammad fi rán yín sallallahu alayhi wa sallam. ọ̀sọ̀ dì ìlú wọn
tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n ní káràkátọ̀ ọmọ jáde tí wọ́n máa sọ̀rọ̀ tó lẹ́ni tó níjọ mọ́ ṣèjọ ẹni tí ń lo kwàárù títí ẹ̀kọ́ mọ́ ṣe ọ̀sọ́dì ìlú wọn mélòó ni orò àtẹbọ tí wọ́n ń gbé nílùú yín sàráfà tó o ti rí yanjú dépò tó o máa sọ tìlú òlù dókítà wo ní sẹ́ ń bẹ lára eléyìí lè gúnyàn lábẹ́rẹ́ kan àfẹni tó bá fẹ́ gbọ́jọ́ ọkú ṣé bẹ́ẹ̀ tí máa ṣẹ̀sìn yín tẹ̀ fi ń gba dókítà àwọn àwo gan ní fún yín dókítà ẹ̀yin rádaràda yìí àwọn àwo ní fún yín dókítà ẹ má ṣe dáadáa fa ẹ má báyé jẹ́ fa ọ̀rọ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọba Ghandi ń bẹ nílùú yín sàráfà òórí yìí ń yanjú kọ́ ọ lọ bẹ́ẹ̀nì kínní kọ́ ọ lọ bẹ́ẹ̀nì kejì kọ́ ọ pẹ̀tù sáwọ̀ kọ́ ọ bá wọn sọ̀rọ̀ kọ́ mọ̀ sí jà mọ́ láàrin ìlú ọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì pẹ̀lú chiefu mọ́ọ̀mù Ògbómọ̀ṣọ́ ń bẹ́ẹ̀lẹ̀ òórí yanjú ọ̀rọ̀ ilé ayélujára ń bẹ́ẹ̀lẹ̀ táwọn ṣẹ̀ tún fira wọn ṣẹ̀ sí lórí social media tí wọ́n ń pera wọn lọ́mọ àlè ìmọ̀ ọmọ ọkọ nù wọn wo wa ọmọ ọkọ mélòó gan níbẹ̀ láyé mọ́ nísìn tí bá yẹ pé wọ́n bá dijọ́ gbèdé àlèkè àmọ́ Allahu Akbar gbogbo kálukú ọmọ wọn wàá sí gàgà kálukú gbogbo tí kálukú dánwò láyé wọ́n sì hàn sàrábà yìí gan táàmù àbọ̀mọ ọkọ ni bọ́mọ àlè ni pẹ̀lú bí tí ń sọ̀rọ̀ yìí kọ́ máa sọ̀rọ̀ sí ìlú Ìlọrin ìwọ ọmọ Ògbómọ̀ṣọ́ kí ni ń bẹ láyé tí Ọlọ́run takò tánà Muhammad sọ pé ká má débẹ̀ sallallahu alayhi wa sallam tí ò sí l'Ógbómọ̀ṣọ́ ọ̀wárí yìí ń yanjú ìlú yìí ń dàrú òórí yanjú òòráwọn àgbàlagbà tó pè tẹ́jọ kóra yín jọ Ìlọrin ṣéwù rí àwọn àfáà àgbàlagbà àwọn pásítọ̀ kódà bó sàwọn oníṣẹ̀ṣe yín náà kẹ́ ẹ kóra yín jọ kẹ́ ẹ yanjú ọ̀rọ̀ ọba Ghandi àti chiefu mọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń jà lẹ́ẹ̀mẹ́wàá pẹ̀lú ilé ayélujára rí ìhùn yanjú ọwọ́ ń lọ lè yanjú òòṣà mẹ́ta wájú ilé bàbá rẹ̀ wo ni wọ́n ti ń bọ nílọrin òòṣà tó ní wọ́n bọ wájú ilé bàbá rẹ̀ wo ni wọ́n ti ń bọ nílọrin òkè ilé bàbá rẹ̀ wo ni wọ́n ti ń bọ nílọrin wọ́n ń bòòṣà nílọrin sallallahu alayhi wa sallam tún wá fi dá wàhálà alẹ̀ ẹ̀yìn kan kódà bó ṣe pé àwọn ará Ìlọrin kan náà ń bẹ nínú yín tẹ̀ ń sẹnu wátawàta tẹ̀ ń sẹnu jákujàku wọ́n ń bọ Yemọja ń di àpẹ́ lójúlé bàbá yín wo ni wọ́n ti ń bọ àní ní làákàyè mọ ìyàtọ̀ ẹ̀sìn àti ìṣẹ̀ṣe àti àṣà bàbá wọn bàálù Ìlọrin sì ń pè ní ṣàkíyèsí ìtorí ẹ̀ ni bàbá fi dá dọ́bà alẹ̀ pé kí kálukú tí ò ní làákàyè tó kí wọ́n dá ẹ̀sìn mọ̀ yàtọ̀ sí àṣà kálukú wá ń pàfọ́ọ̀mù àṣà àti tiẹ̀ àṣà àwọn tó bí tó àkóso páwọn míì náà ti ń pera wọn lọ́mọ àlè Iyemọja lónìí di àpẹ́ Iyemọja Ògún mọ yéyèyé Iyemọja òun wá ní ẹbọ òun lòṣà òun ní Iyemọja bíbọ ojú orí bàbá yìí wò ni wọ́n ti wá ń bọ ẹ̀yin aláìnílà aká yìí ojú orí bàbá yìí wò wọ́n ti ń bọ èyí tẹ́ ẹ rí yẹn kèé ṣe ẹ̀sìn kèé ṣe ẹbọ àṣà wa ni gẹ́gẹ́ bẹ́yìn náà ti ní àṣà yín tẹ́ bá lọ lé ṣéwà alimi ṣéwù wallahu yasmuka minan nas tí wọ́n bá ń ṣèjọ bóyá wọ́n ń sin mọ́ lọ lé ọkọ àbí
wọ́n ń kó mọ jáde àbẹ́nìkan gbapò ńláńlá wọ́n wá fẹ́ kì í kéri rè ó wú lórí kì wọ́n á lọ lè gbé kílẹ̀ ń pè kéńgbè ṣẹ̀mọ́ tí wọ́n ń pè ní kéńgbè ìyí tí wọ́n ń pè ní kéńgbè ni ìyí tí wọ́n máa ń lọ lè fi dẹ́mu níjọ́hun nílẹ̀ Yorùbá kéńgbè tẹ́ ń rí lọ́wọ́ wọn ẹmu ni wọ́n fi dá àwọn tí ń mu ẹmu Ìlọrin wá change ẹ̀ sí nǹkan àlùlù wọn Allahu Akbar àwọn ará kan nínú Ìlọrin wọ́n change ẹ̀ sí nǹkan táwọn máa fi dárayá iná ni wọ́n ń lò nílé iṣẹ́ wàhálìmì ẹmu ni wọ́n fi ń dájọ́ òun o ṣe ń gbọ́ àmọ́ àwọn wá sọ ọ́ di nǹkan ìdárayá wọn wọ́n wàá gbọ́ wọlé lérí ẹnìkan máa kọrin àwọn kan máa gbé àwọn máa wá lù báyìí sẹ́bọ̀nù ṣe bẹ́ẹ̀ rí njọ́ dọ́bà ló fa tí ìdí àpẹ́ náà fi ń lo kòkò àwọn ìránṣẹ́ wàhálìmì ń lo kèǹgbè tí wọ́n fi ń dẹ́mu níjọ́hun ìdí àpẹ́ ìran Àfọ̀njá àwọn náà ń lo kòkò táwọn ìyá wa fi ń pọnmi níjọ́hun ẹ gbọ́ nítorí wípé ẹlòmíì ò ní làákàyè ẹlòmíì ò sì ní àṣà nínú wọn àṣà wa ìran méjì yìí iná làwọn ilé bàbá ẹlòmíì ń mú bẹ̀ tí wọ́n ń lò èyí tó bá wù wọ́n. lẹ́yìn ìran méjèèjì yìí àfikún ló kù nítorí wípé nígbà tẹ́sìn wá dé ìdí àpẹ́ òun la lè sọ pé níbi tí wọ́n ti kọ́kọ́ pe ìpè ẹ̀sìn ní ẹ̀yìn ìgbà tí ṣé wàhálìmì kú tán ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ̀rùn lọ́la ló fi já sí pé mọ́sálásí àgbà mọ́sálásí ìjọ́hun tí àwọn àgbàlagbà tí máa wá ṣàdúà tí bàbá wọn bá lọrin gbogbo ọba mọ́kànlá tí wọ́n jẹ tó ṣe pé tí wọ́n bá jẹ tán àwọn ọba mọ́kànlá tí wọ́n jẹ tó ṣe pé tí wọ́n bá jẹ tán ìdí àpẹ́ ni wọ́n wà ní mọ́sálásí ìdí àpẹ́ níbi tí àwọn baba ńlá wa tí wọ́n ti ń bọ Iyemọja níjọ́hun ní ìjọ́hun ibẹ̀ ni wọ́n ti wá gbàdúrà ní mọ́sálásí ìdí àpẹ́ wọn ó pè kódà bó ṣe já sí wípé adúpẹ́ fọlọ́run ṣé wàhálìmì dé Ìlọrin wọ́n sì gbẹ́sìn wá wọn ò ní pe mọ́sálásí ìdí àpẹ́ ní mọ́sálásí ṣé wàhálìmì mọ́sálásí ìdí àpẹ́ náà wọ́n pè tí ń já sí pé mọ́sálásí Àfọ̀njá ni bí wọ́n bá wá ń kì wá lọ wọ́n wá ní ìdí àpẹ́ tí ń kírun jàmáà ní ń kí eégún Iyemọja ni wọ́n ń bọ nílé wọn aláwòye lówó wá dàgbà níjọ́hun ọ̀gbọ́ Muhammad Tajudeen lèmi jẹ́ bàbá mi sì ń jẹ́ Muhammad Raji so kí ló wá jọ mọ́ wípé èèyàn ń sin Ṣàngó ń sin Ògún ń sin Ọbàtálá àbí ń sin Iyemọja Iyemọja tá à ń wí tá à ń kì kálukú ní ìṣẹ̀bálẹ̀ ti tiẹ̀ tí wọ́n máa fi kì wọ́n tí wọ́n fi dárayá bóyá níjọ́ ọdún àbí bí ìyàwó àbí bí ìkómọ kódà béèyàn ṣe fírídọ́ọ̀mù fọ́mọ kódà béèyàn gba ṣàhádà ti àyá Lùkùránì tí wọ́n bá wá fẹ́ kì í kéré rẹ̀ ó wípé ó pèrègede ó dójú tì wá tí wọ́n bá gba ṣàhádà tán tí wọ́n ń lọlé orin ìṣẹ̀bálẹ̀ àwọn bàbá rẹ̀ ni wọ́n kọ fún so kí ló wá orin àṣà ìmọ̀ bẹ́ẹ̀ understanding tí mò ń sọ yìí ẹ̀sìn àṣà kò gbàbí kankan jọra wọn ìyí tí bá ń bẹ níbi ẹ̀sìn tó kù díẹ̀ káàtó tí ọ̀dà tí ọ̀bá tọlọ́run mu tí ọ̀bá tàná Muhammad mu sallallahu alayhi wa sallam láyọ̀ kúrò níbi ẹ̀sìn
ìyìn tí ń bá ń bẹ níbi àṣà tí ó bá tọlọ́hun mu tí ó bá àdìsí àná Muhammad mu láàyò kúrò níbi àṣà. So ìyìn tí ìdí àpẹ́ wá ń sọ àwọn àràn Àfọ̀njá nílọrin ìyìn tí wọ́n ń ṣe kò sí nǹkan kan tó papọ̀ mọ́ wípé à ń ṣe nǹkan méjì la ilaha illallahu Muhammadu Rasulullah anabi sallallahu alayhi wa sallam lọ. So fún díẹ̀ yìí ẹ dákun ẹ já ṣe pẹ̀lẹ́ ẹ má jà sọ tẹnu bàbá wa ọ̀ká ẹ má jà máa sọ̀rọ̀ torí ojú ayé tẹ bá rí bí n ti ń sọ̀rọ̀ yìí ẹ rí i pé ì ń ṣẹ́ ẹnu kù ni nítorí wípé ká má bàa ṣe àwọn tó bí yín àmọ́ tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ ń tẹ́ ẹ mọ̀ á padà fa àbùkù káwọn tó bí yín tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ nítorí pé kí wọ́n lè rò pé mi ni mo sọ àwa tẹ́ ẹ ń tàbùkù àwọn tó bí wa àwa náà fi àbùkù olóròǹbó á fi kà àwọn tó bí yín kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́ Gbádébọ̀ mójútó lù rẹ yanjú àwọn ẹbọ tí ń bẹ nínú ìlú rẹ bí ó ti kú l'Ógbómọ̀ṣọ́ ẹni ẹ̀yin tẹ́ ń sẹnu wátawàta nínú Ìlọrin àbíbòmí náà ẹ mójútó lé yín gbogbo òǹdè gbogbo igbá tọ́pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà náà lọ lè so mẹ́nu ọ̀nà lé yín báwọn bàbá yín ló sì so mọ́ bẹ́ẹ̀ ni kí lẹ rí ṣe sí i. Iyemọja ló ní di àpẹ́ Iyemọja ògùn mọ yéyèyé Iyemọja kò sí bàbá ẹni ó lè gbà lẹ́nu wa nítorí pé ànídé gbọ́dọ̀ yín kẹ́yìn náà sì má dọ́dọ̀ wa orin ilé wa ni táà ní kọrin ilé ẹlòmíì táà ní fàyè gba kẹ́ ẹ pa àṣà wa run nítorí páwo ò ní pa àṣà yín run tàbá wa rẹnu tí ń fẹnu ń ṣe kínní ìkàn ń wí lásán ni kò sí bàbá ẹni ó lè ní àmọ́kọrin Iyemọja mọ́ nítorí pé kìí ṣẹ̀sìn àṣà wa ni mùsùlùmí ni wá. Salamu alaykum wa rahmatulahi wa barakatuh.